kíjì pààrọ̀ ó tún ti dé ajífẹ̀dẹ̀ dámọ̀lẹ́kùn àwọn ṣe kọ́ńtàdígbọ́n pankókì ọkùnrin akọni mìláńgbẹ́mọ̀sẹ̀ arílọ́kùnrin òjọ́ni lójú àpátápàrà ti para rẹ̀ lájúbà kíjì pààrọ̀ ó tún ti dé o ó yá gbogbo yẹn wá nǹkan fi ìdílé ẹ dákun ẹ fi ìdílé nǹkan ẹ gbádùn ọmọ Dọ̀sùn Àrùbí ọmọ oníbù ẹja kìkì ọ̀kasà. ẹ lè kọ́ ìtàn Ọ̀yọ́ kẹ́ ẹ má ka orí ìlú. kábíyèsí Aláàfin wa dé àtìwájẹ́ ti lórí ipò ọ̀tọ̀ ní tí àwọn ń retí gbogbo sùkúrú sí fàyè ti ìjà ẹ̀mí tó ẹ̀wọ̀ ojú ní àfẹ́ ọ̀ọ́nì ìfẹ́ iṣẹ́ ẹgbẹ́ ọba nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká kọ́ mú yẹn lọ. kí ló ṣe gbogbo ẹ̀yìn ládéládé tí àwọn dà sí nípò tẹ́yìn wà táwọn ń gbé sókè pé kí ìran Yorùbá ó ga tẹ́yìn sì ti já wálẹ̀ pẹ̀lú ìdílé ojú yìí. kò sí bí ọmọ ṣe lè dàgbà tó láyé kò lè dàgbà tó láyé. Dèjì Àkúrẹ́ ó ju Aláàfin lọ. ilẹ̀ tí Aláàfin dúró lé lónìí ní ilẹ̀ tí wọ́n pè ní ilẹ̀ Ọ̀yọ́ lónìí Ògbómọ̀ṣọ́ fún wọn lẹ̀. bàbá kábíyèsí Ọwádé ẹ débẹ̀ a ní níbi wípé ẹ fẹ́ tún àṣà àti ṣe ẹ fẹ́ tún ṣe ẹ fẹ́ gbé lárugẹ ni. a ní ẹni tráyọ̀ bí Yorùbá. àwọn gbogbo yìí tí yóò dùn àti gbogbo jẹ́ ìṣe yìí kò lè ní ká fún yín náà yóò fún yín. kò sí ìletò náà ní ilẹ̀ Yorùbá tá a wà yìí. gbogbo bí wọ́n ti ń pè ní ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà ilẹ̀ Ẹ̀gbá kò sí ibi tí wọ́n ti ń sọ èdè tá a sọ yìí tó bẹ̀rẹ̀ láti èdè àkọ́kọ́ tí ń jẹ́ èdè Ìkẹ́dù tí kì í ṣe pure Yorùbá tá a sọ tí ó jẹ́ ìpìlẹ̀ ibi tí àwọn ìran Yorùbá ti ń bọ̀ tá a pè ní Ìkẹ́dù. kò sí èdè tí wọ́n ti ń sọ àwọn èdè yìí tó jẹ́ èdè àjùmọ̀ tí gbogbo wa ń sọ yìí tó jẹ́ ilẹ̀ Yorùbá tí ó sọ ìtàn wọn tí ó kọ ìtàn wọn tí ó sọ anything tó ní ṣe pẹ̀lú adé wọn àbí nǹkan kan wọn ancestral history wọn tí wọn ò ní sọ ìtàn tí wọn ò ní kọ ọ̀dẹ Ifẹ̀. ìran Yorùbáwùyí káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbálòdùmarè ìbá gbogbo ajínlẹ lọmọ ṣe bọmọdé mo ṣe bàbá mú kí gbogbo ọmọ kàrọ òjèrè pátá nílé lóko lẹ́yìn ìdìbò tẹtí tí láǹfààní láti ti máa gbọmí lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ṣàlàfíà ní mo bá gbogbo wa mú kí wa ní kíkí tó lọ́ládùn wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọ Adéọlá Adéyẹyè kíjì pààrọ̀ òun náà ló kọ tèmi èmi àwọn olóbìnrin ọmọ bíbí wọn dídú Ọ̀ṣun wọn àrò oníbù ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀bẹ̀ kí ni tájọ fẹ́ gbé ẹ̀rọ ìròyìn tó ń jà rìnrìn tí à ń gbọ́ lọ́tún lósì òun ni mo fẹ́ kájọ bójú wò. Aláàfin Ọ̀yọ́ kábíyèsí Ọwádé àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí bàtà bá ti ń ró lákọlákọ ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí mo fẹ́ kí Aláàfin mo fẹ́ kẹ́ ẹ̀tẹ́ jẹ́jẹ́ ẹ pé àwọn ìsọ̀rọ̀gbé pressmen ní àwọn mídíà yìí kí wọ́n yé dá wàhálà lẹ́mọ́ sí àárín àwọn ọmọ Yorùbá Ọọ̀ni Ifẹ̀ iṣẹ́ ẹgbẹ́ ọba kọ́ba nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká kọ́kọ́ mú yẹn dání ná. kò sí bí ọmọ ṣe lè dàgbà tó láyé kò lè dàgbà tó bàbá ẹ̀ kò lè ju bàbá rẹ̀ lọ tọ́mọ bá ju bàbá ẹ̀ lọ nípò kan ní gíga kan láàyè kan gbogbo ọlá tó lè kọ́ ọmọ yẹn ní yóò fi tẹríba fún bàbá ẹ̀ yóò fún bàbá ẹ̀ ní ọ̀wọ̀ ẹ̀ ẹ lè kọ́ ìtàn Ọ̀yọ́ kẹ́ ẹ má ka orírun yín dé Ifẹ̀ kò sí ìletò náà ní ilẹ̀ Yorùbá tá a wà yìí gbogbo bí tó máa ti ń pè ní ilẹ̀ Yorùbá ilẹ̀ Oòduà ilẹ̀ Ẹ̀gbá kò sí ibi tí wọ́n ti ń sọ èdè tá a sọ yìí tó bẹ̀rẹ̀ láti èdè àkọ́kọ́ tí ń jẹ́ èdè Ìkẹ́dù tí kì í ṣe pure Yorùbá tá a sọ yìí tí tó jẹ́ ìpìlẹ̀ ibi tí àwọn ìran Yorùbá ti ń bọ̀
tá à ń pè ní ìkẹ́jù. Kò sí èdè tí wọ́n ti ń sọ àwọn èdè yìí tó jẹ́ èdè àjùmọ̀ tí gbogbo wa ń sọ yìí tó jẹ́ ilẹ̀ Yorùbá, tí ó sọ ìtàn wọn, tí ó kọ ìtàn wọn, tí ó sọ anything tó ní ṣe pẹ̀lú adé wọn àbí nǹkan kan wọn, ancestral history wọn, tí wọn ò ní sọ ìtàn, tí wọn ò ní kọ ọ̀rọ̀ dé Ilé Ifẹ̀. Kí wá ní supremacy tálàfin jà sí láti bàtẹ́ ti dórí ipò? Kábíyèsí Aláàfin Ọwádé àti bàtẹ́ ti dórí ipò, ọ̀tọ̀ ní tí àwọn ń retí. Gbogbo supremacy fight ìjà ẹ̀mí ju ẹ̀wọ̀ òdù ní àfẹ́. Wọ́n wá àwọn bóyá àwọn mídíà yìí ni àwọn kan torí ìwọ̀n tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe. Bóyá yìí náà lẹ́sìn pàṣẹ kẹrẹ kí wọ́n kọ́ bẹ́ẹ̀ àbí kí wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin wọ́n lánàá gbàgbà láti Ọ̀yọ́ fún Ọọ̀ni Ilé Ifẹ̀, Babáwọ̀ Onírìṣà, wípé àwọn fún Ọọ̀ni Ifẹ̀ ní 48 hours. Tó àwọn fún Ọọ̀ni Ifẹ̀ ní 48 hours láti revoke chieftaincy title. Ṣé kò rò létí gbogbo wa ni? Àfọ́mọ́ alẹ́ Yorùbá nìkan ní ọmọ orú àrífín ẹ̀kọ́ máa ta lé orírun gbogbo ìran ọmọ Yorùbá tá a fọ́ lẹ́rọ ọmọ òun náà. Ṣé supremacy làdé kẹ́ máa jà fún ni? Àbí kẹ́ ẹ wá bí ìran Yorùbá ó sì ṣọ̀kan tí gbogbo wọn jẹ́ ìkan tí wọ́n fi lè dùn láti lè dúró pọ̀ ọmọ Yorùbá ni wá. Àwọn ń gbé sókè kí ìran Yorùbá ọmọ gòkè, èyí fà á wálẹ̀. Kí ló ń ṣe ẹ̀yin ọmọ aládé wa? Kí ló ń ṣe gbogbo ẹ̀yin ládéládé? Tí àwa dà sí nípò tẹ́yìn wà, táwa ń gbé sókè pé kí ìran Yorùbá ó ga, tẹ́yìn sì ń já wálẹ̀ pẹ̀lú èmi tó ìwọ òdù ní. Èmi làgbà ìwọ làgbà, kí ló dé? Ìmọ̀ fi Ọọ̀ni Ifẹ̀ wé ọba kankan is a disgrace. Nígbà tá à ń mú ìran Yorùbá wálẹ̀ láti mọ̀ fi Ọọ̀ni wé Aláàfin gan. Tí ẹ bá fẹ́ gbọ́ ìtàn, wọ́n ní ọba tí ronú tó lọ rà bàtà ẹsẹ̀ òsì méjì wálé, ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Dèjì Àkúrẹ́ ó ju Aláàfin lọ. Ilẹ̀ tí Aláàfin dúró lé lónìí ní ilẹ̀ tí wọ́n pè ní ilẹ̀ Ọ̀yọ́ lónìí. Ògbómọ̀ṣọ́ ló yá wọn lẹ̀, Ògbómọ̀ṣọ́ ló fún wọn lẹ̀ nígbà táwọn Fúlàní kó wọn lóko ẹ̀rú tán. Kí ni ṣe yìí? Ẹ̀sìn ẹ̀dọ̀ náà. Ìgbà tí àwọn Fúlàní tán kó ilé ìlú tán tú Ọ̀yọ́ lé tí ó sì sí Ọ̀yọ́ lé mọ́. Mọ ọdún tí wọ́n lò tí àwọn Aláàfin kan. Mọ ọdún tí wọ́n lò ní ìlú Ìgbòho. Mọ ọdún tí wọ́n lò ní àwọn ìlú kan tí wọ́n lọ tẹ̀lé tán sá lọ bẹ̀. Kí wọ́n tó wá padà síbi tí wọ́n sẹ́tù sí lónìí tí wọ́n pè ní Ọ̀yọ́ lónìí. Ẹ lọ sọ Ọ̀yọ́ lé àná dà. Ọ̀yọ́ ilé ìtànà wọ́n lè kọ́ ìtàn Ọ̀yọ́ ilé ìtànà kí wọ́n má mú orí wọn lọ sí Ilé Ifẹ̀. Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀ Ọ̀yọ́ lónìí. Kí ló ṣe yìí náà? Bọ́mọdé ò bá bàtàn yóò bá rọ̀ bá. Ẹ débẹ̀ Kábíyèsí Ọwádé, ẹ débẹ̀ a rí níbi wípé ẹ fẹ́ tún àṣà àti ṣe, ẹ fẹ́ tún ṣe ní, ẹ fẹ́ gbé lárugẹ ní. A ní gẹ́gẹ́ bí pride of the Yorùbás. Àwọn gbogbo èyí tí yóò jọ tí gbogbo ọjọ́ ìṣe yìí kò lè jẹ́ ká fún yín náà ní ọ̀wọ̀ tó yẹ ká fún yín. Ọ̀wọ̀ tó yẹ kí ọ̀rọ̀ yẹn mọ fún àpèrè Ààfin Ọ̀yọ́. Ní jẹ́ ká lè fún tẹ̀lé gbogbo ilé ìta ìṣe yìí. Ọ̀nà táwọn Fúlàní gbà wọlé lọ́jọ́ kìíní àná náà nìyí, ọ̀nà náà lẹ́tún dákalẹ̀ kí ló dé? Gbogbo yìí ti ń pọ̀ ní gbogbo ìgbà náà. Ẹ̀yin lásán gbà nítorí kìíní àná tí ilé pàdé Ọọ̀ni tẹ́ ìdílé tẹ́ kí wọ́n ètò oníṣùtímẹ́sì rẹ̀ ní pé ẹ̀jú wọn lọ́lẹ̀ fi ìdílé lẹ̀ fi kí Ọọ̀ni aṣọ̀yẹ àtúnwá bìyàn ìyẹn lọ. Síbẹ̀ ẹ tó kọ̀ ẹ̀ tún change. Ìdí kó bá wà lọ Yorùbá náà dòní. Èmi jù mí, ìwọ jù mí, èmi ò jù ọ́. Bẹ́ẹ̀ sì fẹ́, bẹ́ẹ̀ kọ̀ ẹ́ fún lílalẹ̀
onírìṣà ní Ọọ̀ni òrìṣà. Ìtumọ̀ onírìṣà ní ẹ̀ gbogbo wa tó kù nílẹ̀ Yorùbá látòrí Aláàfin Ṣàngó Ògbómọ̀ṣọ́ Olúbàdàn Olúwo ìkankan Olójúdó gbogbo ọba pátá nílẹ̀ Yorùbá pátá igbákejì òrìṣà nìyí. Òrìṣà gbẹgbẹgbẹgbẹ náà ṣe igbákejì ẹ̀ ó ní Ọọ̀ni. Ọọ̀ni ìrìṣà Ọọ̀ni òrìṣà ó yàtọ̀ sí igbákejì òrìṣà. Ẹ má da ojú ìtẹ̀rú, ẹ má fi ìwà pé kò sẹ́yìn kíníkan àti wà ní páwà àti wà lágbára kẹ́ ẹ fi máa da ìran ọmọ aládérú kẹ́ ẹ fi da àárín àwọn ọmọ Yorùbá rú àdìgbà fún yín. It is high time we call a spade a spade. Ẹ mọ àyè yín. Ẹ kàn fẹ́ kí àwọn èèyàn ẹ kàn fẹ́ kí wọ́n tún di yín wò ní pẹ̀lú gbogbo tẹ́ ẹ ṣe. À ń retí 48 hours yín lẹ́yìn 48 hours yín mo fẹ́ wọn tí Dáúdà yín fẹ́ dà lọ́yọ̀ọ́ fàlàfin fún Ọọ̀ni Ifẹ̀. Ìtí Dáúdà yín lọ́yọ̀ọ́ fẹ́ dà fún Ọọ̀ni Ifẹ̀ afẹ́ rí láti 48 hours. Bí kì í bá ṣe pé tí kì í bá ṣe ìgbéraga àti àìmọ̀ tó kàn kẹ́nìkan wà kọ̀rọ̀ kan kó sì jáde kó á ní àwọn fún Ọọ̀ni Ifẹ̀ ní 48 hours láti revoke o. Kí ló dé? Ṣé fúnra wa náà la fẹ́ mọ̀ iṣẹ́ tí àwọn kan ń ṣe kí ìran Yorùbá ọmọ wò ó ṣé fún ara yín náà lẹ́sìn lẹ́kọ̀ọ́ fún ara yín wò kò lè dùn mí. Wọ́n ti wó tààrà Ọ̀yọ́ ní àná wọ́n ti wó ìdí ẹ̀kọ́ ìjọba dé kínní lónìí Ọ̀yọ́ lónìí almost like bíi 70% àwọn tó wà lọ́yọ́ lónìí Fúlàní ni wọ́n ti sọ àwọn Fúlàní ni kí wọ́n ti sọ lórí Fúlàní ti rò pọ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ gbogbo wọn gbogbo àwọn ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ wọ́n ti kó lẹ́rú tán wọ́n wá ń bímọ Fúlàní ni wọ́n ń bíjọ tẹ̀bá dé àwọn ọmọdé Fúlàní ọmọ Yorùbá àwọn ògbésẹ̀ Yorùbá délé ní àbí Fúlàní gbogbo ti ní Fúlàní tẹ́wọ́n bí lè kọ́ ọmọ kí ayé wọn ní àmì Yorùbá Fúlàní wòlé wọ́n lẹ́tí Yorùbá Fúlàní kò sí ní jẹ́ Yorùbá Fúlàní Yorùbá jẹ́ Yorùbá Fúlàní jẹ́ Fúlàní kí ni jẹ́ Yorùbá Fúlàní ṣùgbọ́n mi ì tí ì fẹ́ gbà pé Aláàfin Ọ̀yọ́ ló sọ ọ̀rọ̀ yẹn jáde mi ì tí ì fẹ́ gbà pé Aláàfin Ọ̀yọ́ fúnra rẹ̀ àwọn ni wọ́n kọ̀máàdì ọ̀rọ̀ yẹn àwọn Aláàfin Ọ̀yọ́ tó bá jẹ́ pé ìkọlẹ̀ kọ̀máàdì ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé ìkọlẹ̀ sọ̀rọ̀ yẹn ẹ pé àwọn ọmọ yín ṣàkíyèsí ẹ pé àwọn mídíà yín ẹ pé wọ́n ṣàkíyèsí kí wọ́n má fi rẹ̀ rẹ̀ mọ́ yí ọmọ Yorùbá lójú kí Ọọ̀ni ó sọ̀rọ̀ k'Aláàfin sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ kí kíní kan sọ pé kíníkan Ọọ̀ni ìrìṣà bàbá tí lọ́dún kan lórí oyè kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ìpè oṣù ìpè oṣù mẹ́fà tí controversy wà pọ̀ lọ́rẹ́ kẹ̀rẹ̀kẹ̀ báyìí tí ẹ bá sẹ́yìn lẹ sọ̀rọ̀ yẹn ẹ pé àwọn ọmọ yẹn kò ń ṣàkíyèsí Ọọ̀ni Ifẹ̀ ṣẹlẹ̀ àrífín bẹ́ẹ̀ kan bá gbéná ojú Ọọ̀ni Ifẹ̀ ó gbéná ojú gbogbo wa ní torí káwọn yóò ní lajúlẹ̀ káwọn kan mọ tẹnu àbùkù bá orí àpẹẹrẹ gbogbo ìran ọmọ Yorùbá gẹ́gẹ́ mo sọ ní last video mi gbogbo ọba kọba tó bá ti ń tẹ ojú àṣà àti ṣe mọ́lẹ̀ tó ń tẹ ojú àwọn alálẹ̀ mọ́lẹ̀ tó ń tẹ ojú orírun mọ́lẹ̀ àwa fúnra ara wa irú àwa yóò ní pọ́nlẹ̀ àwa náà wọ́n yẹyẹ wọn ni. kó tó wá dé nípa àwọn èèyàn kan máa wọ́n máa fà yín nínú gbọ́ wọ́n máa tu gbogbo kékeré kalẹ̀ ẹ jẹ́ ká pẹ̀rọ sákèsì ká pẹ̀rọ wálé. What is the supremacy about? Aláàfin Yorùbá nation olóyè Sunday Igboho jàjàjà pé kí Yorùbá nation kí Yorùbá dúró kó ká dúró ká lè jẹ èrè ohun àlùmọ́ọ́nì ilẹ̀ wa tá a ní tẹ́lẹ̀ ìgbàlè fún wa. Gbogbo ta nílẹ̀ Yorùbá àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n àfẹsẹ̀ wọ́n kó lọ náà àwọn Fúlàní àwọn Haúsá ni wọ́n ń bá ní gbogbo ta nílẹ̀ Yorùbá ẹ̀rí yẹn jà fún. Ẹkọ́nọ́mì ilẹ̀ Yorùbá ń lọlẹ̀ náà kò sí agriculture kò sí everybody sápò pé bóun ni ó ṣe rọrùn ẹ̀rí yẹn jà fún ẹ̀wá jà sí gọ́ọ̀mẹ̀ntì
Yorùbá ọba wo ló ti mú wọlé Yorùbá ẹ sọ fún mi gbogbo stéètì kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ní Ọ̀nífẹ̀ ti ní ni wọ́n kọ́ nǹkan àlùmọ́nì tí ń ṣe àǹfààní fún ọmọ káàró òjìrè sílẹ̀ Ọ̀jájá mọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fẹ̀ resort bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wọ́n kọ́ yunifásitì bó ṣe kọ́ wọ́n wà lọ́ṣun state wọ́n kọ́ ní Ondo state wọ́n kọ́ ní káàkiri wọ́n kọ́ Kwara state kí ni lẹ́gẹ́sì tó ti jáde láti ààfin Ọ̀yọ́ wá sí ọ̀dọ̀ gbogbo ọmọ Yorùbá ṣé iléeṣẹ́ ẹyọ kan oró ti jáde láti ààfin Ọ̀yọ́ wá sí ọ̀dọ̀ ọmọ káàró òjìrè tí wọ́n jẹ́ ìgbàdùn rẹ̀ lónìí ẹwọ́yẹ àwọn tí ò nífẹ̀ẹ́ tí wọ́n ti ṣe dáadáa fún láti jẹ́ kí ìran Yorùbá gbogbo ọmọ Yorùbá kí ìran Yorùbá lè lọ dàgbàsókè of recent ni wọ́n launch together the first social media app tí ò nífẹ̀ẹ́ launch láti unite ọmọ Yorùbá láti unite wa he is bringing development èyí wà bẹ́ẹ̀ ń já sí àgbà ìmí kìnnìkan ìmú mọ́jọ́ ìwà lòdì ní Aláàfin Ọ̀yọ́ bàbá wa kábíyèsí ọ̀wọ́ adé mo sọ mo ní mi ìgbàgbọ́ yìí lẹ sọ̀rọ̀ yẹn àwọn tó wájẹ́ yìí lẹ sọ̀rọ̀ yẹn ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ tí ẹ bá wá sẹ́yìn ẹ pe àwọn mídíà yín àwọn èèyàn tó ṣàkíyèsí àpèrè onírìṣàríṣà àpèrè tí ìyàn mi fi tábà dọ̀bálẹ̀ tábà tí o gbọ́ bá ní kábíyèsí o tá a ṣe èyí kọ́lá dọ̀bálẹ̀ fún ọlá tí ń bẹ lára yín àpèrè tẹ́ ìjòkó dé lórí là ń dọ̀bálẹ̀ fún tẹ́ bá ti wá lè rí àpèrè yẹn fi tẹ́ ní àpèrè yẹn ò jẹ́ nǹkan àwọn fúnra náà sọ pé ẹ̀ jẹ́ nǹkan ni. èmi Adéọlọ́mọdé ọmọ Bàdùfọ̀ lè ní ọmọ Bàdùfọ̀ Aláyémọrẹ́ bàbá tiwa ni ọba kẹta nífẹ̀ẹ́ tí bàbá tiwa bá wá jẹ́ Ọọ̀ni Ifẹ̀ kẹta ọba Bàdùfọ̀ Aláyémọrẹ́ tó jẹ́ Aláàfin tó jẹ́ Ọọ̀ni Ifẹ̀ kẹta tí àwọn wá jẹ́ àwọn ọmọdọ́mọ wọn àwọn ò ní wá lajú lẹ̀kẹ́ wá máa tẹ inú àbùkù bá àpèrè yẹn níbi tí àwa ti ṣẹ̀ wá tó sì jẹ́ pé kò sí ẹ̀rẹ́ ẹ̀kọ́ ìtẹ́ àbí bóò ni ọmọ ṣe fẹ́ wá máa tẹ inú àbùkù bá bàbá rẹ̀ tó ṣe é ṣe ní ẹja pẹ̀lú àwa ní ẹ jẹ́ ká ṣe ra ọlọ́kan ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe ra ọlọ́kan let's come together as one ẹ jẹ́ ká fi ẹnu sọ síbi kan ká ní unity àìní unity náà ló kó bá wa níbi tá a dé dòwe bí Haúsá bá fẹ́ dà nǹkan rú ọmọ Yorùbá ni wọ́n lò bí Ìgbò bá fẹ́ dà nǹkan rú ọmọ Yorùbá ni wọ́n lò bẹ́ẹ̀ ni gọ́ọ̀mẹ̀ntì Yorùbá ni wọ́n jẹ́ sí Yorùbá àwọn là ń ṣe tánà di ara wa àwọn làwọn bá ṣe ṣubú àwọn là ń kó bá ara wa kí ló dé ṣé kìí sàn lára ẹni sàn lára fọ́kẹ̀mí wa ni ó yẹ ká ní ó sàn lára fọ́kẹ̀mí wa tó bá ń pè yín lọ́dẹ ẹ yóò jẹ́ mọ́mọ́ ẹ mọ̀ bẹ̀rẹ̀ ọmọ ẹran tó mọ̀ ẹ jẹ́ àpèrè àwa wálé ẹ jẹ́ àmọ̀ wípé ìran Yorùbá ò gbọdọ̀ parun ọ̀nà wo ni onígbà parun òun lè kà ṣe wa lọ́kàn lóṣooṣù ká mọ̀ ìjà ara wa yẹ́lẹ̀yẹ̀lẹ̀ títí nígbà bíi ìjẹ́tù láǹfààní àti pàdé lórí ètò ìtàkùn ní ìràpadà ọmọ Yorùbá ọmọ bàjẹ́ ọ̀làdé kíjì pààrọ̀ òun náà ló kọ́ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọdọ̀ kú.